something. Mumbo, it is so disappointing coming from your mouth. Iyabo, you are not a good role model. You are not. It's just so unfortunate. I want to only be role model. Mo fẹ́ ka nǹkan tó kọ ni o. Hold on. Ẹ lọ sọ́dọ̀ kí ló kọ bọ̀bọ́ yẹn. Tẹ́ bá fẹ́ ka gbogbo ẹ lọ sọ́dọ̀ bọ̀bọ́ yẹn. Ta blog. Yeah? Iyabo said this. Men are now rapidly pursuing single mothers. Iyabo Ojo reveals as she declares herself President General of all single mothers. Speaking at a recent public gathering, the actress said the narrative that paints single mothers as disadvantaged no longer reflects in reality. According to Iyabo Ojo, many single mothers are excelling in their careers, families, personal lives, earning respect for the discipline and values they insult in their children. Iyabo Ojo noted that the dedication shown in raising a child single-handedly has become a point of admiration rather than criticism. She remarked that men now openly acknowledge this strength, often expressing a desire for commitment rather than secrecy. Men are running after single mothers like crazy. Iyabo, she said, adding that many now prefer marrying single mothers rather than having them as side chick because of the maturity and experience single mothers bring into partnership. Look at the child you single-handedly trained. I can imagine how the one you will have for me will turn out to be well-mannered. She's trying to bring something in you. Try to bring a in you. In a moment that you share from other attendees of the event, Iyabo Ojo confidently crowned herself the President General of a single mother nation. Coming from somebody that calls herself a celebrity. She is trying to support single motherhood. I'm a single parent. When you were going into that relationship, nobody wanted a breakup from their husbands. Are the single parents. Many of you they're just single parents. Genuinely, so useless, so annoying, to fẹ́ pa yín. Ṣùgbọ́n èyí tó dá sí yín tó jẹ́ pé ẹ kò mọ nǹkan tó ṣẹlẹ̀, bí ya bí ló fà ni o, bí àkọ́kọ́ ló fà. Títí dọ̀la, ẹ̀yin máa feel pé ẹ fẹ́ wà pẹ̀lú èèyàn, ẹ gbàgbé, àpọ́nlé ò sí fún obìnrin tí ò ládé orí, ẹ gbàgbé, ẹ má jẹ́ ká support rubbish. Abẹ́ gbọ́ mi. Gbọ́ mi ṣá. Àpọ́nlé ò sí fún obìnrin tí ò ládé orí, àfi tabako fẹ́ yí mọ́ra wọn. Gbọ́ mi ṣá. Every mother, every single parent ló wish kó wọn ládé orí. Gbogbo obìnrin ni marriage wọn. Gbogbo obìnrin ni ọkùnrin wọn nínú ilé. Olórí burúkú Iyabo Ojo tó promote single motherhood yìí. Tí ọkọ ò bá mú fẹ́, tí ò bá mú kó ní adé orí. Paul bá tó ṣe ni, ẹ ti gbàgbé. Ìgbà tí Paul tó ṣe, kí ló dé tó sáré sọ pé forever is the deal. No, ẹ má jẹ́ kó máa manipulate brain ní 2026 lánàá. Use your brain. Iyabo sọ pé kò mátà tẹ́ ẹ bá lọ́kọ, kò mátà tẹ́ ẹ bá ládé orí, ṣùgbọ́n gbà tí Paulo tó lọ tó ṣe, hello baby ni Paulo sọ, ó ti sáré lọ update lábẹ́ gist number page. Forever is the deal. Abẹ́ gbọ́ mi ṣá. Tí ò bá wù Iyabo kó ládé orí bó ṣe ń sọ. Kò ní sáré sọ pé bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ àwọn máa fẹ́ra wọn ni. Ìgbà tó débẹ̀ torí pé kò sí ìkọ̀kọ̀ fún bàbá jẹ́gẹ́jẹ́gẹ́. Ògbénú ìṣẹ́pà tán la ni. Ó wá padà wá bọ́ síta. Ó sọ pé àwọn ò fẹ́ra mọ́ o. Àwọn kò fẹ́ máa travel around ni. Mo dẹ̀ béèrè lọ́wọ́ Iyabo sọ pé wọn ò fẹ́ ọkọ. Ṣùgbọ́n gbà tí Dino tó ṣe, Dino kan tó ṣe ni o. Dino sọ pé òun fẹ́fẹ́. Iyabo ti travel lọ sí America. Ó lọ wá ring, ó lọ wá ṣọ wedding. Ìgbà tí Dino bọ́ta, tí Dino sọ pé ẹ má tag òun anybody, òun ò fẹ́ yàwó, òun ò ṣe marriage o. Ìgbà yẹn ni voice note tẹ́ gbọ́. Tí Iyabo ń sunkún pé ẹ jẹ́ ká bá play, ẹ jẹ́ ká rán létí. Ẹni tó sọ pé òun ò fẹ́ ọkọ, ẹ jẹ́ ká rán létí, ẹ jẹ́ bá play. Iyabo, why tí Iyabo máa ń ṣe báyìí? Nǹkan tó bá ti rí pé kò sùn tẹ́ mọ́, wàá wá fẹ́ nu bàjẹ́, wàá fẹ́ nu condemn ẹ̀. Báwo ló ṣe máa encourage single motherhood? Iyabo Ojo encourage single motherhood, ṣùgbọ́n ló fẹ́ ọmọ ẹ̀ fọ́kọ. Make it make sense. Iyabo Ojo ó promote single motherhood, ó dẹ̀ ló fẹ́ ọmọ ẹ̀ fọ́kọ. Sọ fún wa, ṣé ní ọkọ yẹn ò tú lára mọ́ ni? Bí yá ọkọ ọmọ ẹ̀ tí ó ti ní lára. Iyabo Ojo
she knows what she's doing. Bíyá ilé yẹn ti ń gbóná mọ́mọ́ ẹ̀ lára. Ó wá ń prepare mind yín sílẹ̀. Ipe kò sí nǹkan tójú òrìrí. Am I communicating? Ẹ jẹ́ ká wọn létí. Ọmọ ní March ọdún yìí. Ó dẹ̀ bọ́ta ní December. Oníwọ̀n lórí àwọn single mother. Ipe kò mátà kan ò bá sílé ọkọ. Ipe obìnrin ṣe dáadáa. Fine. Women can do better, more better. Tó bá sílé ọkọ. Ṣùgbọ́n many of those single women tó rí yẹn. Lọ bèrè gbogbo àwọn tó ń jí wọn dó. Ohun wọn kò fẹ́ wọn. Ohun wọn kò fẹ́ wọn. Ìyábọ̀ tí ò bá wù ẹ́ kò fẹ́ ẹsẹ́. Ó ní máa sunkún ìgbà tí Dino Melaye já ẹ lẹ̀. Ẹ jẹ́ ká gbóhùn ẹ̀. O lè ní gbogbo nǹkan kí ni máa ń dùn kalẹ̀. O lè ní gbogbo nǹkan kí ayé máa jẹ́ láwọn lọ́tù lọ́sì ní gbogbo ní rabaraba. Obìnrin ní gbogbo ṣe. Tó bá lóye mọ̀ yìí. Bẹ̀rẹ̀ láwọn tó ṣe àdúrà tó bá ní wọn lọ́wọ́. Olóòtú á ké pẹ̀lú òun sí yẹn tó lè kó bí dáadáa sọ fún ẹ. Obìnrin náà láyé òbí má ṣe obìnrin. Now, fẹ́yìn tẹ́ ẹ bá mọ̀, this is Ìyábọ̀ Òjó. Ìgbà tí Dino Melaye jálẹ̀. Dino Melaye kàn fẹ́ jẹṣẹ́ yẹn ni, ó fẹ́ jí òbòdó ni kó sáńbẹ̀. Ẹni ọkùnrin tó bá ti súnmọ́ Ìyábọ̀, ó máa sáré gbé wọn síta because come and marry ni. Ṣé kò tí mo sọ yẹn? Dino Melaye lọ jẹṣẹ́ yẹn. Ìyábọ̀ sáré lọ gbé sí Christopher pé Dino Melaye fẹ́ fẹ́ òun pé ó lọ sí America, ọ̀nà ti lọ ra ring, tán tẹ̀ tí ń kí àwọn Tóyìn Láwàní, wọ́n ti ń kí ń gbà yẹn pé celebrity kan ó fẹ́ senator. Ṣó yẹ yín? Dino Melaye wá bọ́ta publicly, ó ní kán jọ o, kán disregard rumor yẹn, ó lóun ò fẹ́ ní kankan, òun ò níyàwó kankan, tóun bá máa marry, ó lóun máa announce fún rárá òun. Bí Ìyábọ̀ ṣe gbọ́ yẹn, ó wá pe ọ̀rẹ́ ọmọ Britiko, ṣé ń gbọ́ mi? Ọmọ Britiko kọ́ ló record ẹ̀, olórí burúkú girl kan bí ìmọ̀ bí Abiola àbí kíni girl yẹn jẹ́. Òun ló lọ record ọmọ Britiko. Ṣé ó ti yé yín? Ẹ jẹ́ ká máa gbọ́ lọ, olórí burúkú tó encourage single motherhood. Òun ló ń sunkún fọ́kọ Dino yìí o, ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ọ̀rọ̀ tí kí ló ń pẹ́ gbọ́ mu wá kàyà máta ẹ máa bọ̀. Lọ́jọ́ pé wọ́n mọ̀ bọ̀ tún. Ibo mi ní bá wá. Ìyàbọ̀ ní kú mi. Ṣùgbọ́n ṣẹ́ ń gbọ́. Nínú ìṣẹ́ mi lọ́jọ́ kù. Ní ìpínlẹ̀ kàkàtà yìí. Ìdẹ̀ ń ṣe ọmọdé. Èyí ṣe ọmọ tẹ̀lé rọ́bì ṣe o. Mo máa ń sọ fún yín pé gbogbo tó ló ń bẹ̀rù kí pẹ̀lú ọmọ bá parọ́ fún ẹgbẹ́ ìṣẹ́ fún mi pé òun ní ẹ̀rẹ̀ mi bẹ́ẹ̀ bí òun bẹ́ẹ̀ ní ẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ bí òun má tẹ̀kí fún ẹ̀yìn ẹ̀gbẹ́. Ṣẹ́gbọ́ Dino ìjọ tó bá tún gbọ́ pé ó deny mi ṣe ti gbọ́ ṣe ti gbọ́ ẹni tó sọ pé kò ní ìdíkẹ́ nọ́kọ ṣe ti gbọ́ àwọn pípọ̀ wicked gan ẹni tó sọ pé kò ní ìdíkẹ́ gbogbo yín nọ́kọ èyí single mother kò ní ìdíkẹ́ nọ́kọ ṣe ti gbọ́ ọkọ tó sọ Dino ọjọ́ tí bá tún gbọ́ pé ó deny mi ìtorí Dino ò fẹ́ sílé ni o Dino deny ẹ̀ ṣe pé mo parọ́ Dino deny ẹ̀ publicly pé òun ò marry o ìjọ tó bá fẹ́ marry òun á sọ fún gbogbo yín ṣe gbọ́ ẹ̀yin tẹ́ ń follow àwọn pípọ̀ yìí ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe lẹ́yìn ọ̀tọ̀ ni nǹkan tó ń promote fún yín lórí social media ṣe gbọ́ Dino ọjọ́ tí bá tún gbọ́ pé ó deny mi eléyìí ló wá sọ fún yín pé single mother would do that ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ọmọ fẹ́ ké pàápàá mú mu mọ́ra ni. Bẹ́ẹ̀ bá pè é lọ. Ìyàbọ̀ kan kò máa yóò wí bẹ́ẹ̀. Ṣé ń gbọ́? Èmi kan máa bẹ̀rẹ̀ sí ní deny yẹn láti èmi lọ. Ṣé rí ẹ̀yin tó ẹ̀mọ́ lórí burúkú ọmọ yìí ẹ̀yin lẹ́ ń pọ́nlé kò láṣọ àpọ́nlé lára o. Kò láṣọ àpọ́nlé lára rárá. Mo máa bẹ̀rẹ̀ sí ní deny yẹn láti èmi lọ. No, ṣé rí tẹ́yìn rí Dino yẹn? Ẹ má gbàgbé pé Dino ọmọ lògbàlògbà ọmọ tó wà lọ́wọ́ lọ́pọ̀ ọmọ lògbàlògbà ọmọ Dino ni. Dino ti fẹ́ ọmọ lògbàlògbà. Lọ́lá àlàwọ̀ tí Ìyábọ̀ ń sunkún tẹ̀lé. Lọ́lá àlàwọ̀ ló taṣẹ́ Dino fún ọmọ lògbàlògbà. Lẹ́yìn tó fọmọ lògbàlògbà lẹ̀, Lọ́lá àlàwọ̀ tún taṣẹ́ ẹ̀ fún Dino. Ṣé rí tẹ́yìn rí Dino yẹn? Ṣé Dino ó lùkọ́ ẹni tó fẹ́ settle down? Tó wá rí Dino tó sọ di come and marry. The same thing tó ṣe fún bàbá jẹ́gẹ́jẹ́gẹ́. Ṣẹ́gbọ́n látòrí mi dé kọ́nà ẹsẹ̀ mi ò tún gorí mi mọ́. Ṣẹ́rí tàbá sọ pé ó ń fòbò àbàṣà kiri, ó ń fòbò ṣe give away, ẹkàn máa bá àbú ni. Kò ní good accident lórí social media yìí. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ló tún fi gùnkè. Ẹni táráyé ń ṣépè fún Ìyábọ̀ Òjó. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó manipulate àti ti Mohbad. Òun ló jẹ́ káwọn èèyàn tún máa look to her. She's not a good role model. She has no good antecedents on social media. I can be bringing everything for you back to back. Ṣé kò bàbá ní kò wò ni? Àlòkù Range Rover jagajaga tó wà nígbà yẹn. Ọba ní kò wò ló fún náà.
ẹni tí ò ní tán re ìyẹn lẹ́yìn fẹ́ wá fi compare wa ìyẹn lẹ fẹ́ máa fi compare wa ikú re ṣé go bí gbogbo òṣì tó ṣe yẹn lọ fi ń ṣe ni wọ́n pè kọ́ ní decency Ìyábọ̀ Òjó ni. I am highly disappointed in you, babe. Oh my God, I want to marry. Only tricky to me. Let's see my book is this. Ṣẹ́gbọ́, kí ló sọ? Ó ní Dino, kó máa sọ fáwọn obìnrin pé I want to marry. Òun ni bait tó ní kó máa fi bọ́bìnrin sókè mo ìsọ́sìn. Ẹ̀wẹ̀ tó sọ pé kẹ́ máa marry. Eléyìí ò ṣe pé afẹ́ báyàn kọ̀kọ̀ jẹ́. Ẹ tó sọ fún gbogbo yín pé single motherhood dá tó promote single motherhood. Ẹ̀wẹ̀ tó sọ. Òun dẹ̀ lọ́ fi I want to marry. Òun ni Dino fi bòbò lọ́wọ́ ẹ̀. Ẹ wá sọ pé orí Ìyábọ̀ pé ẹ̀yin olórí burúkú tẹ̀ntẹ̀lé náà ẹ̀yin bingo. Ẹ tó promote single motherhood. Òun ló sunkún sí pé I want to marry ni Dino fi bòbò lọ́wọ́ òun. Tí marriage ò bá mú Ìyábọ̀, Dino ò ní fi I want to marry bòbò lọ́wọ́ ẹ̀. Am I communicating? Ìyábọ̀ wá bọ́ta sí, ó ń promote single motherhood. Ta ni ò bá bọ́ta? Mo wá bú yín o. Ẹ fi tọmọ mi ṣàríkọ́gbọ́ o. Ṣàríkọ́mọ mi, ó enjoy marriage ẹ̀ sìn. Ẹ fi ṣàríkọ́gbọ́ ẹ̀yin ọmọdé ń bọ̀ lẹ́yìn. Ó bọ́ síta publicly. Ó ní single motherhood dá. Ó ní wọ́n ń gbádùn, olókùnrin máa ń fẹ́ wọn sílé ni. Because ó wà ẹ lọ kà lọ́dọ̀ Instablog. Ẹ lọ kà bẹ́ẹ̀. Ó kọ́ síbẹ̀ èmi kọ́ ni mo make it up. Ó ní single motherhood dá. Ìwọ tọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó. Ta ni ò bá fi marriage ọmọ ẹ̀ kó àwọn youth tó ń bọ̀. Tó dẹ̀ mẹ́ pé many of your followers are dumb youth. Daft youth. Abẹ́ gbọ́ mi. Ẹ ó ṣe fídíò ní but wọ́n bá kọ́ síta ni. Ṣé ń gbọ́ mi ṣá? Ó tó ń sunkún pé Dino Melaye fiẹ́lẹ̀. Torí ó fi I want to marry, ó fi dú ẹ. Tí marriage ò bá mú wọ Ìyábọ̀, ó ní máa sunkún pé Dino Melaye fiẹ́lẹ̀. Ìtorí pé ó fi marriage dú ẹ. Ìwọ ló wá encourage single motherhood Ìyábọ̀. Náà mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ. Ṣé o gbàdúrà single motherhood fọ́mọ ẹni? Because if you can encourage this public Ìyábọ̀, what is happening? Are you preparing our mind for something? Abẹ́ gbọ́ mi ni. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn àṣírí èyí tó tún fídíò yìí látàrí voice note yìí tí Bukky Jesse tí ó gbé jáde wá lórí ọ̀rọ̀ Dino Melaye àti Lizzy Anjorin tó fi kan Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa ó mà gbẹ́nu tán báyìí o. Ṣó prepare mind wa fún the worst tó ń bọ̀ ni? God forbid. Kò ní ìdíkí sọ God forbid because òun gángan ti wish ara ẹ̀ bad. Why is Ìyábọ̀ Òjó promoting single motherhood? Tí ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó. Èmi expect kó fi ìyàwó ọmọ ẹ̀ kó fi ṣe àríkọ́gbọ́n fáwọn ọmọ youth tó fi ẹ̀ ṣàwòkọ́ṣe. Mo wá fọmọ mi proud o. Ẹ̀yin youth tẹ̀ ń bọ̀. Ẹ fi tọmọ mi ṣàríkọ́gbọ́n o. Ṣé nípa rẹ̀ balẹ̀? Ó fi ọkọ tó nífẹ̀ẹ́, ọkọ tó tọ́jú ẹ̀. Ẹ gbà mí ẹ̀yin tẹ́ ń wò mí àbí mo sọ dáadáa ni. Mo sọ story Ìyábọ̀ àti Dino Melaye. Gbogbo yín máa feel pé mo kàn fẹ́ cap nonsense ni pé mo parọ́ ni. Òun lẹ fẹ́ tí ara yín gbọ́ yẹn. Ìyábọ̀'s life is not worthy of emulation. I can tell you for free. But because she seek social media validation, and because many of the goats, the dogs, the bingos that are following her, they are senseless. All they know is pé kàn dó wọn, kàn gba 2,000, kàn dó wọn. Àwọn lè máa rí lórí social media ní Instagram tó máa ní ọkùnrin tó bá tọ́jú àwọn ò lè fẹ́. Àwọn product Ìyábọ̀ Òjó ni. Abeg get me. Ìyábọ̀ Òjó's life is not worthy of emulation. She has nothing to offer the society. She has nothing to offer the youth. Kò dín díẹ̀ tó pé ra ìláwò kọ́ṣe nínú Nollywood. Kò bọ́ta with her full chest. Kò sọ pé single mother wọ́n ṣe dáadáa. Ẹ má ṣe mi gbọ́ wọ́n ṣe dáadáa. But mo ń sọ fún yín lẹ́ni sẹ́ pé nínú kọ̀wé inú ilé single mother, many single mothers, not me,